bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún o a sì mọ́ sọ́dún ire ọlọ́dún mọ́dún o a sì mọ́ sọ́dún ire ọdún orógbó orógbó àgbó ọdún obì àgórí àtẹ ìwòye àmọ́dún tówó tọrọ àpọ̀lọ́ dẹ́dẹ́ rẹ̀ wá sì mọ́ sọ́dún ire. Bàbá mi kálá pékẹ́ ooo àpékẹ́ dákun mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ìwọ gangan ni mò ń kó bẹ́rẹ́ fún lọ́wọ́ àpékẹ́ adé aṣíwájú fún ara rẹ̀ yege lẹ́yìn ọgbà àwọn òbí tóbi lọ́mọ kélédù àhọ́bá dániwáyé kó jẹ́ òdàgbà kò dògbó nílé ayé tó wá kó má ṣe yàn kú láṣẹ Elédùmarè ọba. Happy birthday to you. Ẹnì kejì àpékẹ́ tí ń sọjọ́ bí lónìí oríire àfihàn lọ́jọ́ gbogbo ni òun àtẹ̀pẹ́ ń lẹ́sẹ̀ ń tẹ̀nà àtẹ̀pẹ́ ló tẹ̀lé ipẹ́ oríire àfihàn lọ́jọ́ gbogbo ni òní sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló mọ̀ báwọn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àpékẹ́ òní lọ́jọ́ bí rẹ òní báwọn nájà wàràwàrà nílé ayé rẹ bèbí ọdọọdún ni là ń so lógúnlógún ọdọọdún lẹ́wà ń wà ní bójúmọ́ bá ti mọ́ pèrègùn àmáwọ̀ tutù wálé ayé o. Mo ní káyé rẹ kó dùn Yorùbá bí afárá oyin àjímọ́pọ́ngbẹ bí ewé ìrìnrìn ìṣẹ̀mí ayé rẹ ò wá nítorí kodò mo pé o ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lọ́lọ́ Ọlọ́run ọba. Mo rẹ́ni kejì Àpékẹ́ o ọmọ àrídùnnú ló jẹ́ o onídàwé ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọba ṣẹ̀dá tó dá ọ ọmọ owó kò dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi ẹ̀yà rẹ̀ alámọ̀kẹ́ ló pè mí o lónìí wá bó wọn kí ọmọ àrídùnnú òun ti ń sọjọ́ bí lónìí o. Alápékẹ́ mo pé okú ọdún ó sì kó àṣeyẹ ni àlímọ̀ mo pé gbogbo ohun tí ń dùn lọ́rọ̀ rẹ kò wá nídìí kòrò lọ́lọ́ Ọlọ́run ọba gbogbo ohun tó bá fọ́ rẹ bá ire ni yóò mọ̀ já sí òní kọjú lólé ayé o mọ̀mọ́ ní tẹnugbó bí ọwọ́ ọjà rè ọmọ aráyé wà nírí ọmú bẹ́ẹ̀ ni ọmọ aráyé wà nírí ọ̀fẹ́ pàtògbòtògbò wà á dàgbà wà á dògbó nílé ayé ikú òjijì ó wà nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ipẹ́ láṣẹ Elédùmarè ọba àwọn òbí rẹ máa jèrè rẹ ní ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ́sáré rẹ wà á dàgbà wà á dògbó nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ní lọ́lọ́ Ọlọ́run ọba. Àpékẹ́ ooo ṣé kí n mọ̀ nìṣó nílé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni èlọ́wádé ilé àwọn bàbá rẹ̀ àlímọ̀ ṣé kí n mọ̀ nìṣó ní gádínì àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ọmọ Ìsẹ́yìn ooo ìbẹ̀dìmọ̀ kọ́ ní sẹ́lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ọmọ Ìsẹ́yìn òròmọ ní ọmọ bọ́bí ṣe ń poríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ ìbẹ̀dìmọ̀ kọ́ ọmọ ọjọ́ làmọ́sọ ni wọ́n kí wọn nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ọ̀dàbà mọ́dì ooo Ìsẹ́yìn mọ́lẹ̀ ni wọ́n kí wọn nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ ìlú Ẹ̀yẹ kìkì àpọ́nlé mọ́ gbọ́ ooo ibi ewé tí ń jẹ́ Àríyíkẹ́ tágbàdo òjò ń jẹ́ tọpàbọ̀dí nínú ilé àwọn bàbá rẹ̀ ni ẹni bá fẹ́ tèrè kó kọrí sẹ́fẹ́ dímọ̀kọ bébí wọ́n lọ́mọ̀rọ̀ tí ń kún yùmùyùmù o bébí wọ́n lọ́mọ̀rọ̀ tí ń kún nàmùnàmù lórí ọ̀parun náà ń pọ́rí kílé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni kékeré Ìsẹ́yìn òwú ni wọ́n ń ká o àgbà Ìsẹ́yìn aṣọ ni wọ́n ń hun ọ̀dọ́mọdé Ìsẹ́yìn oge ni wọ́n fi ṣe nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ bẹ̀dímọ̀kọ àlímọ̀ mo ló kú ọdún Àpékẹ́ mo ló sì kó àṣeyẹ ni mo rẹ́ni kejì ìwò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ìta ní nǹkan yébi kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibulayi tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.